Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé. Ìkànnì Ìjùgbà Master Channels ni tí kì bá ṣe pé mo jẹ́ èèyàn kan tó máa ń fẹ́ jìnnà sí ọ̀rọ̀ àlùfàǹsá tàbí bí èpè lórí social media. Àwọn nǹkan kan wà tí èèyàn máa ń rí nínú ìran Yorùbá. Wọ́n ní ọba Aólẹ̀ ló fi Yorùbá ṣépè. Tí Yorùbá bá ń wúrú àwọn ìwà kan báyìí lójú àwọn èèyàn kan tí wọ́n jẹ́ àkàndá, kò sí bí ó ṣe ní bí wọn nínú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ èpè nítorí pé aláòbí ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀dá tí ò yẹ kó gbé láàrin ọmọ Yorùbá nítorí wọn ń ṣọmọlúàbí. Mo ṣètò kan lórí olóyè Sunday Igboho, ó dẹ̀ ti ṣe. Mo ní tó bá yá tí ìjọba ò tètè fún ní agbára pé ó yá bẹ̀rẹ̀ iṣẹ́, mo ní kọ́ ọmọ Yorùbá ó gbárùkù tì. Kì í dẹ̀ ṣe olóyè Sunday Igboho nìkan ni mo ní kán gbárùkù tì. Gbogbo ẹgbẹ́ ajìjàǹgbara tó bá dìde lásìkò tá a bá rẹ́ni tó dìde, ó parọ́ ni o, ó sòótọ́ ni o pé nǹkan kan náà ń bẹ lọ́wọ́ òun, kan pawọ́ pọ̀. Àsìkò yìí kì í ṣe àsìkò ẹlẹ́yàmẹ̀yà nílẹ̀ Yorùbá, kò dẹ̀ ń ṣe àsìkò tá a gbọ́dọ̀ ṣe lára ara wa. Kẹ́mi wa má bàa sọnù, kọ́lọ́n kó jọ kó má jẹ́ kẹ́mi wa sọnù. Ẹni tó kàn ló mọ̀. Arákùnrin kan ó wá kọ àpilẹ̀kọ, ní dárúkọ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lè ti rí àpilẹ̀kọ yẹn. Àpilẹ̀kọ yẹn ṣe mí bákan. Ó fi sórí Facebook àtòrí ìkànnì àwọn ayélujára káàkiri. Mo ní tá àwí ló dé lẹ́yìn. Bó ni Yorùbá ṣe fẹ́ ja àjàyè? Ogun Fúlàní tá à ń sọ pé àwọn bàbá wa ṣẹ́ níjó ni, wọ́n fìmọ̀ ṣọ̀kan ni. Wọ́n fọwọ́sowọ́pọ̀ ni. Alágbára alé, alágbára oko, wọ́n pera wọn pọ̀ láìwo ti ìlú, láìwo tèdè, láìwo tẹ̀sìn ni wọ́n fi ja igun yẹn. Wọ́n dẹ̀ ṣẹ́gun yẹn. Now, aláfẹ́ ṣẹ́gun Fúlàní. Àwárí akíkanjú ọmọ Yorùbá tó dìde. Àwọn kan dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbógun tì. Èmi ò lọ́wọ́ sí à ń bẹnu àtẹ́lu Gani Adams, OPC, Ààrẹ Ọ̀nà Kakanfò, toró ti ṣe rí. Mi ì lọ́wọ́ sí à ń bu ẹnu àtẹ́lu ajìjàǹgbara kankan pé bóyá ọ̀lẹ ni wọ́n àbí kinní kan àbí gbani. No. Ó ṣeé ṣe ọkọ́ ṣe ro, àgbẹ̀dẹ ń pọkọ́ta. Ẹ̀ẹ́dẹ̀ ro tàwọn tọ́rọ̀ yìí kàn, bẹ́ẹ̀ bá ro gbogbo ẹ̀. Ẹ wo àwọn tó ti ní wà ní victims, bẹ́ẹ̀ bá wo gbogbo ẹ̀. Arákùnrin yẹn sọ báyìí pé kò ṣíṣó nìkan ló máa nírú ẹ̀ lọ́kàn. Torí ẹ̀ mo fi sọ pé kí àwọn ọba wa kán wá gbogbo ọ̀nà láti ṣe iṣẹ́ láàrin olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò. Ewúrẹ́ ò sọ pé òun ò sọkọ àgùntàn. Àgùntàn níyà àwọn òbí dúdú. Ta lè wúrẹ́, ta làgùntàn láàrin wọn. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ bá jókòó ní tẹ́ ẹ rí ọkọjá tí ẹni tó gorí igi rí. Ṣé àwọn olólùfẹ́ wọn, àwọn alátìlẹyìn wọn ló ń dá wàhálà alẹ́ ni àbáwọn fúnra wọn? Ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀, ẹ̀yin ọba yìí. Kẹ́ẹ̀dẹ̀ dáríjì àwọn ọmọ yín tó bá ti ṣẹ̀yìn, bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò ni o, bóyá olóyè Sunday Igboho ni o. Lásìkò yìí kẹ́mi yín, ẹ̀mí ọmọ, ẹ̀mí aráàlú ó lè bá a dé tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀. A gbà pé kò síbi tí ò sí ọ̀dàlẹ̀. Kò sí o. A máa rọ́dàlẹ̀ lára ọmọ ẹ̀yìn Gani Adams, olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò. A máa rí ọ̀dàlẹ̀ lẹ́yìn láàrin àwọn ọmọ olóyè Sunday Igboho nínú ìrú ẹkùn. Ṣùgbọ́n pánsá gbọ́dọ̀ fura ni kó má bàa jáná. Àjá gbọ́dọ̀ fura ni kó má bàa jì sọ́fìn. Onílé wọn gbọ́dọ̀ fura ni kó lè má bàa kó wọn. Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́yìn àwọn alágbára. Kódà ọba ìlú gan ìyàwó rẹ̀ ń gbàbọ̀dè fún.
ṣebí Samson alágbára nu ìyàwó rẹ̀ ló fà lọ́tà lọ́wọ́, Júdásì ló fa Jésù lọ́tà lọ́wọ́. Wọn ò tẹnubẹnu àtẹ́lu Jésù pé kó má jíṣẹ́ t'Olúwa rán. Wọn à dí Samson alágbára lọ́wọ́. Tí wọ́n bá dí lọ́wọ́ ni àní mọ̀ Samson alágbára. Ó ṣe ṣe kí tàwọn ọmọ yín Ààrẹ Ọ̀nà Kakanfò ni o, bàbá wa, bàbá wọn, ó ṣe ṣe kó má rí bẹ́ẹ̀. Ó ṣe ṣe kó jẹ́ pé àwọn ní áńgẹ́lì àsìkò yìí tọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá tá a wá fẹ́ tì wọ́n dànù pẹ̀lú ìwà ìlara ọmọ Yorùbá. Arákùnrin yìí kọ́ lóyìnbó. Ó ní this man called Sunday Igboho will never stop amazing me. When I heard the name Irú Ẹkùn, I was like, èwo tún rè o. Ẹ ti rí i pé ọ̀rọ̀ ẹ̀gàn ni. Ọ̀rọ̀ ẹ̀gàn ọmọ Yorùbá lẹ́ni yìí ó bó tiẹ̀ jẹ́ pé orúkọ òyìnbó wà nù mọ́ bóyá ti Igbo àbí kinní kan mọ́ra wọn, ó ṣàfi ti Yorùbá sí i. Ó dẹ̀ pé rẹ̀ lọ́gbẹ̀ẹ́ni. Mi ò mọ̀ ẹ́ rí. Ṣùgbọ́n bá a bá nírú àwọn nǹkan báyìí lọ́kàn kì í ṣerú àsìkò yìí. Encouragement làwọn people yìí need. O ò lè jáde, o ò lè gbé ìgbésẹ̀ kankan, o ò tiẹ̀ lè bẹ́ẹ̀ ṣe jà. Pé ìgbà tó ń gbọ́rú ẹkùn, ó ní ẹ tí ń pè lólóyè Sunday Igboho kò lè mọ́ amaze òun, kò lè mọ́ ṣe àwọn nǹkan tó máa fọ́ ní àbí kinní kan. Ìgbà tó ń gbọ́ irú ẹkùn tó wò pé èwo tó rèé o. Ó ní so Mr. Sunday Igboho now owns a security company. Ó ní so báyìí ọ̀gbẹ́ni kò tiẹ̀ pé ń Chief Sunday Igboho, ọ̀gbẹ́ni Sunday Igboho yẹn náà wà chief. Ọ̀gbẹ́ni Sunday Igboho ti ní ilé iṣẹ́ tó ń ṣe ètò ààbò, ìyẹn ló ń dàn pé kì í ṣòun, pé wọ́n ti approve security company fẹ́ni tí wọ́n ti lé kúrò nílùú tẹ́lẹ̀. Ó jọ lójú lára àwọn ọ̀tá ẹ̀ ni, lára àwọn ọ̀tá ìran Yorùbá ni. Mo ń bọ̀. Someone who could not stay committed to Yoruba nation is now telling us he wants to go after the Fulani. Ó lẹ́ni tí ò lè dúró níbi tó ti ń jìjàgbara Yoruba nation tó lóun fẹ́ dẹkùn àwọn Fulani. Ọ̀rọ̀ tó sọ yẹn dì mú o. You left the Yoruba nation struggle for Irú Ẹkùn. Ó fi Yoruba nation lẹ̀ fún Irú Ẹkùn, ìyẹn ni pé fún ilé iṣẹ́ tiẹ̀. And you think Yoruba people will just believe everything like that? Ṣó rò pé Yorùbá, àwọn ọmọ Yorùbá máa nígbàgbọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀? Bí wọn ò bá nígbàgbọ́ ń bẹ̀, ẹ jẹ́ kí n bi ẹni ẹ léèrè wípé olóyè Sunday Igboho kí ló sún dénú Yorùbá nation? Torí ẹlòmíì ọkàn lanu yóò kàn sọ̀rọ̀ ìjàngbara pé ẹ mọ́ pa àwọn èèyàn mi mọ́, kò jù bẹ́ẹ̀ lọ o. Ló sún olóyè Sunday Igboho dénú Yorùbá nation. Àwọn tó ń ṣe Yorùbá nation ti ń ṣe Yorùbá nation wọn tẹ́lẹ̀ o. Kò dẹ̀ sọ fún ẹ pé òun drop Yorùbá nation àti pé insecurity ló mú ọ̀rọ̀ Yorùbá nation wá lẹ́yìn ìgbà tó polongo pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ tó lọ sí Ìgangan. Ṣé ìwọ tó ń sọ̀rọ̀ join Yorùbá nation? Ṣé ọmọ ẹgbẹ́ Yorùbá nation ni ẹ? Ṣé tí ẹ bá ní kí wọ́n jáde kán gbé placard Yorùbá nation ṣó máa jáde? Why are you discouraging people? Kí ló dé tó jẹ́ pé àwọn tó fẹ́ ṣe nǹkan á tún máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò nígbà tí wọ́n ò lè ṣe? Insecurity tí kò sí security tí kò sí, insecurity tó wà, security tí kò sí nílẹ̀ Yorùbá kó tó le tó báyìí lólóyè Sunday Igboho ti ń pariwo. For that alone, pó la ojú àwọn ọmọ Yorùbá, ó yẹ kó appreciate ẹni. Mi ì mọ iye ọjọ́ orí ẹ, má bínú. Ẹ má bínú, àbí kí n sọ pé ó yẹ kẹ́ ẹ appreciate ẹni torí ẹ tó pọ̀, irú yín pọ̀ tí èpè tọ́ sí. This is not for olóyè Sunday Igboho. I'm not supporting him or
I need to tell you the truth because our program is bitter truth. Báwo ọmọ Yorùbá ṣe ń ṣeré tá a máa ṣera wa, a máa rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ àní tẹ̀lé. Ṣé ìwọ lè lose àwọn èèyàn àwọn ẹbí ẹ nítorí Yorùbá bí wọ́n ṣe pa àwọn èèyàn nílé olóyè Sunday Igboho lórí struggle yìí nìyá ẹ̀ kú sí. Tólóyè Sunday Igboho bá ṣe tí ò dáa lọ́la, ẹ lọ wo àwọn ètò mi. I come out, I tell him, I will. This is bitter truth. But bitter truth for you as a person tó bá jọmọ Yorùbá, èpè ló yẹ kán máa ṣe fún ẹ. O ní láti discourage wọn. O mọ tọ́lọ́run fún wọn. O mọ báwọn tí Ọlọ́run rán sílẹ̀ Yorùbá lásìkò rí. Kò sẹ́ni tó pé. Kò sí ẹni tó pé tó bá jẹ́wọ́ ni wọ́n lé kúrò ní orílẹ̀-èdè ẹ tó wá rí èèyàn sọ pé ọ̀dà máa bọ̀ tó tún jẹ́ olórí ìlú yẹn, we will support the person. Why táwọn èèyàn kàn jẹ́ alágàbàgebè nítorí pé o like olóyè Sunday Igboho for no reason ni o. Tẹ́ bá bi ẹ́ léèrè kí nìdí tó o ṣe like ẹ̀, ṣé point yìí tó point pé ó fi Yorùbá nation lẹ̀ fún ìrù ẹkùn tó bá jẹ́wọ́ ni wọ́n approve lè ṣe fún o ní gbà. Why? O ti announce fẹ́ pọ́n fi Yorùbá nation lẹ̀. Ṣé tí ò bá sí security kọ́kọ́ attack insecurity yẹn nínú igbó wa jọ nítorí Ọlọ́run báwo la ṣe fẹ́ rí Yorùbá nation gbà? Kán máa struggle fún Yorùbá nation nígbà tí ò sí security, káwọn Fúlàní dẹ̀ máa pa àwọn èèyàn lọ, káwọn máa polongo Yorùbá nation tó jẹ́ pé kò easy bẹ́ẹ̀. Níjọ́ tí Trump ti ń bá wa strike tí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ systematically díẹ̀ ṣáwọn people ìjáwọ́. Tí ò bá wá sí irú wọn, tí ò sí irú olóyè Sunday Igboho, àwọn Àgbẹ̀kọ̀yà, olóyè Gani Adams ààrẹ, tí wọ́n wà níbi tó wà yẹn tó ń kọ̀kọ̀ kúkọ sórí afẹ́fẹ́, báwo lọmọ Yorùbá ṣe fẹ́ bọ́ nínú ogun? Now, ó wá tẹ̀síwájú. Ó ní leadership must be built on transparency and accountability. Trust is earned, not demanded. Ṣé owó pàwọ́ àti olóyè Sunday Igboho pọ̀ tó bá jẹ́ yẹn ni ló fi ń sọ̀rọ̀ leadership must be built on transparency. Please bọ́ síta kọ́ jáde, èmi àti olóyè Sunday Igboho ṣe business báyìí, àjọ wà nú ẹgbẹ́ kò wà transparent, owó tí a dá fún oko náà ni, kò sí tí ò ṣẹlẹ̀ rí. Eléyìí kì í sọ̀rọ̀ ẹgbẹ́, ó dá company lẹ̀ ṣùgbọ́n nítorí ọmọ Yorùbá ni. Ìwọ náà ṣe kan kúrò nídìí ìranù, kúrò nídìí ọ̀tẹ̀, ẹ má kó bá ọmọ Yorùbá. Ọ̀wá ni so this so-called ìrù ẹkùn should first be used to secure your own family members. Okay, bó ṣe kọ́ náà o. So this so-called ìrù ẹkùn, èyí tí wọ́n ń pè ní ìrù ẹkùn yìí o, kọ́kọ́ lọ dáàbò bo àwọn family ẹ̀ náà. Ó yẹ ń dárúkọ ẹ̀. Ẹ wo, ó ní kì í ṣe pé ṣe ti rí, ẹ lè má lè rí dáadáa, ṣe rí báyìí, ẹ ti rí. Arákùnrin yìí a fà á lé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá lọ́wọ́, a fà á lé onídàájọ́ ọ̀run lọ́wọ́. Tó bá jẹ́ Sunday Igboho ló ṣẹ̀ tó fẹ́ fi kó bá àwọn tó fẹ́ darapọ̀ mọ́ ìrù ẹkùn àti ìrù ẹkùn pẹ̀lú ọmọ Yorùbá, lọ fura àkóbá ò jìnnà sí ẹ o. Ntọ́ ọmọwọ́ mọ ẹsẹ̀ kò jìnnà sí ẹ o. Mi ò wá gbèjà olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká máa ronú ká tó lanu tàbí ká tó mú báírò ká tó kọ nǹkan. Àsìkò yìí léwu gidigidi ju ká máa takora wa lọ. A dẹ̀ ń sọ fún ara wa, tó bá wá jẹ́ pé ara àwọn ará bí ni ẹ́ tí wọ́n bá fura sí ẹ pé ìwọ náà wà lára àwọn agbésùmọ̀mí tàbí tó ń ṣiṣẹ́ fún wọn, ìdájọ́ tó bá tọ́ sí wọn, ọjọ́ gbogbo ń tó lè, ọjọ́ kan ń tó lóhùn, ó pàdé àkóbá o.
nínú ẹ̀ tá à ń sọ yìí òun náà ni àwọn ọmọ tí wọ́n jí gbé. Tẹ́ ẹ bá rí ọmọ 2 years kò wù mí, ó wà lórí fóònù mi ìmọ̀ bóyá YouTube máa gbà ni láti ṣe àfihàn. Tẹ́ ẹ bá rí àwọn ọmọ yìí níbi tí wọ́n wà ẹnìkan ó ṣe lórin. Tẹ́ ẹ bá rí àwọn ọmọ yìí ẹ kọ́kọ́ wo ilé ẹ wo ibi tí wọ́n sùn sí. Ṣé rí ẹ wò wọ́n, ẹ wo báwọn ọmọ yẹn ṣe ń ké. Mi ní fẹ́ lu gbogbo ẹ̀ because of YouTube. I won't be able to use everything. Ó ń panilẹ́kún gidigidi pẹ̀lú gbogbo àlàyé tí ìjọba ń ṣe fún irú èmi o. Àlàyé tí wọ́n ń ṣe, ìjọba la pè wọ́n kán jọ, ẹ má jẹ́ ká tún kán ṣàjọ nítorí àwọn ọmọ yìí. Nípínlẹ̀ Ọ̀yọ́, l'Ógbómọ̀ṣọ́, àwọn olóṣèlú bẹ̀rẹ̀ wọ́n máa ṣe primary. Àwọn ọmọ yìí wà núgbó, àwọn ẹbí wọn, àwọn ìyá àti bàbá wọn ti di rádaràda. Ṣé òbí kan máa rí ọmọ ẹ̀ báyìí? Inú ẹ̀ máa dùn. Ibi tí mò ń bọ̀ rèé, yóò padà ní ẹ̀yìn tó bá yá. Ṣùgbọ́n àwọn ìyàwó àwọn olóṣèlú, àwọn ìyàwó àwọn gómìnà nílẹ̀ Yorùbá, mo mọ̀ pé ìyá ni wọ́n. Ìyá wa obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn obìnrin gbogbo tán jábíamọ. Irú àsìkò yìí ó ti yẹ ká rọ́wọ́ yín, kì í ṣe nípa kò sí tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀ lè lọ gbà wọ́n lẹ̀, ṣùgbọ́n nípa àìdùnnú yín ó yẹ kẹ́ ẹ ti fọ̀rọ̀ síta. Sí fún empowerment nìkan. A mọ̀ pé kò ságbára tẹ́ ẹ lè ṣe, ẹ̀yin kọ́ lẹ nìkan jí wọn gbé. Ṣùgbọ́n láti jẹ́ kí àwọn aráàlú ní rí ipa yín, ẹ jọ̀ọ́ bírú nǹkan báyìí bá ṣẹlẹ̀, tó bá jẹ́ léyìí tí ẹ ti late, ẹ tètè máa bá wa fọ̀rọ̀ síta, àti gbàdúrà kó máa ṣẹlẹ̀. Ẹ bá wa bá wọn baálé yín sọ̀rọ̀, ẹ fún wọn láìdíà. Ọ̀pọ̀lọpọ̀ yín lórí yín pé ju àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí gan lọ. A gbọ́dọ̀ sọ pé tóbìnrin báwo nínú ìlú, a gbọ́dọ̀ sọ pé tóbìnrin báwo. Bẹ́ẹ̀mi ọkọ bá máa gùn, ọwọ́ ìyàwó ni. Bẹ́ẹ̀mi ẹ̀ bá tún máa gùn, ọwọ́ ìyàwó ni. Bí ìlú bá máa dà lórí ọkọ tó jọba, ọwọ́ ìyàwó ni. Ẹ wúrú àwọn ọmọ yẹn, ẹ wò wọ́n ní abducted children. Nínú ẹ̀ náà ni Gumi tún ti sọ̀rọ̀. Gumi ní níbo tí ẹ̀ ní kíní yẹn wà, ìwé ìròyìn Aláròyé ló gbé jáde. Nínú ìròyìn Aláròyé ni Gumi ní nígbà tí àwọn ọlọ́pàá, àwọn ológun gbogbo wọn, ìjọba wọn ti ṣe wàhálà lórí àwọn agbésùnmọ̀mí tí wọn ọ̀rọ̀ náà àbáyọ. Ètò kù kíjọba ó ṣe ni pé kíjọba kó pe àwọn ará bí kó bá wọn sọ̀rọ̀ kán máa wá gbé láàrin ìlú. Káwọn tí wọ́n mú jẹ kíjọba dá wọn padà sáàrin ìlú, àwọn Fúlàní. Ẹ dúró ná, ojú ire wo ni Yorùbá fẹ́ fi wo Fúlàní lábẹ́ wọn Nàìjíríà àtàwọn Middle Belt pẹ̀lú àwọn tí wọ́n ti ṣe léṣe. Wọ́n fẹ́ gbàlú, wọ́n wà nínú igbó, wọ́n lé àwọn èèyàn lọ, ẹ wá tún ní kán máa bọ̀ nínú ìlú. Ìyẹn ni Gumi ń sọ o. Láìpẹ́ ni Gumi nínú òun ò dùn sí bí wọ́n ṣe ń ṣe o. Ẹ wo ọgbọ́n tí Gumi ń lò. Ó kọ́kọ́ jáde pé gbogbo nǹkan tí wọ́n sọ pé òun sọ wọ́n ń parọ́ mọ́ òun ni, wọ́n fi kùn ni. Ó wá tó wá mú mọ̀ràn wá ní ìsìn pé ẹ jẹ́ kán máa bọ̀ nígbò kán lè ráyè ṣọṣẹ́ wọn, wọ́n á wá sọ̀rọ̀ ó lé padà tí wọ́n bá ti wọnú ìgboro tán. Ọgbọ́n repentant bandit tí wọ́n ń lò lọ́dọ̀ wọn
ló fẹ́ kán lò nílẹ̀ Yorùbá kí lẹ̀yin èèyàn rò sí ẹ gbọ́ o ìwé ìròyìn Aláròyé lórí ìkànnì ayélujára ló gbé jáde o. káàkiri báyìí Gumi sọ fáwọn oníròyìn nílùú Kaduna pé kò sí àdínkù nínú iṣẹ́ ọwọ́ àwọn afẹ̀míṣòfò yìí pẹ̀lú bí àwọn ọmọ iléeṣẹ́ ológun ṣe ń sá kàbàkàbà káàkiri láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ó wòye pé gbogbo ipá tíjọba ń sà láti ọdún 17 sẹ́yìn tí Boko Haram ti bẹ̀rẹ̀ sí ní ìṣòro bí àgbọ̀n lórílẹ̀‐èdè yìí inú ni kò so èso rere. Ìdí nìyẹn tí wọ́n fi gbọ́dọ̀ jáwọ́ nínú àpọ̀n tí kò yọ báyìí kí wọ́n sì gbé omi ìlà kaná. Gumi ní níwọ̀n ìgbà tí kò ti sí ojútùú nínú gbogbo ọ̀nà tí iléeṣẹ́ ológun àtijọba ń gbà ó yẹ kí àwọn aláṣẹ wá ọ̀nà mìíràn ni. Nítorí ìdí èyí Gumi dábàá pé kíjọba ó jókòó kí wọ́n fi kùn lukùn pẹ̀lú àwọn afẹ̀míṣòfò yìí ni kí wọ́n sì wá ọ̀nà láti gbà wọ́n sínú ìlú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere kí àlàáfíà ó lè wà. Ó ní ìfikùnlukùn tíjọba ṣe pẹ̀lú àwọn afẹ̀míṣòfò nípínlẹ̀ Katsina àti Zamfara kò so èso rere nítorí pé owó nìkan níjọba fún wọn kò fún wọn ní nǹkan tó lè wà títí láé. Lára ohun tó ní kíjọba ṣe ni láti kó àwọn ológun kúrò nínú igbó kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rán àwọn ọmọ afẹ̀míṣòfò yìí nílé ìwé láti lè fòpin sí ìwà ipá wọn. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn yìí ni wọ́n fẹ́ yọ̀ǹda ara wọn ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀rù pé ìjọba lè fi pápẹ́ òfin gbé àwọn tàbí kí wọ́n pa àwọn lẹ́yìn tí wọ́n bá kó nǹkan ìjà ogun ọwọ́ àwọn sílẹ̀ tán. Gumi sọ síwájú sí wípé àìní ìwà jẹgúdújẹrá àti àìsí ìdájọ́ òdodo ló ń fa wàhálà ètò ààbò. Bẹ́ẹ̀ ló rọ àwọn adarí olóṣèlú láti wá ojútùú sáwọn nǹkan wọ̀nyí káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Florence Babasola. Ẹ ti gbọ́ gbogbo àmọ̀ràn Gumi ẹ ti gbọ́ kò ní sí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àmọ̀ràn yìí náà o kò sí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ó ti advice àwọn sẹ́ẹ̀tì ẹ̀ àwọn ìjọba ó ti jẹ́ kán mọ̀ ó ti sọ fún wọn bíi pé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe lẹ́ fi ń sáré kiri ìtumọ̀ tí Gumi sọ nìyẹn pé tẹ́ ẹ bá mọ what is right ẹ mọ̀ pọ̀ yẹ kẹ́ ẹ kó wọn sọ́dọ̀ àwọn yẹn kẹ́ ẹ dẹ̀ máa rán wọn nílé ìwé ta ló rán ọmọ tí yín lè ìwé ṣèjọba ni ṣẹ́yìn náà gbọ́ bí wọ́n ṣe ń ráìdì wa ẹ gbọ́ bí àwọn Fúlàní ṣe ń ráìdì Nàìjíríà kó kó wọn kíjọba kó wọn kó máa rán wọn nílé ìwé kó kó wọn sáàrin wa wọn á wá sọ pé wọ́n rán wọn nílé ìwé wọn á gba gbogbo ìlú wọn á pa everybody lọ́sàn-án kan òru kan tán ẹ̀yà máa gbénú igbó tẹ̀ ń gbé owó pálábá yín máa ṣégi tó bá yà ẹ gbọ́ àmọ̀ràn Gumi ṣó yẹ kírú àmọ̀ràn bẹ́ẹ̀ wáyé fẹ́ni tó ní inú òun ò dùn pẹ̀lú bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ó wá fẹ́ fi hàn wípé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn yóò dáa ṣùgbọ́n tẹ́lẹ̀ ṣe ni pé ẹ máa bá wa rán wọn nílé ìwé tó yẹ pé mo rí picture tí mo ẹ ti àwọn àlùmọ́jèrè wọn àwọn ọmọ kéékèèké wọn tí ń bá wò tí ń bá rí tí wọ́n ti gbébọn kọrùn ta ló ràbọn fọmọ tí ò tí ì tó wọlé ìwé AK-47 wọ́n dá Isba police sílẹ̀ kò sẹ́ni tó lè sọ pé no wọ́n lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wọn káti ẹ̀gbà kan lẹ́tọ̀ọ́ ìlú wọn ni state lè ṣe nǹkan tó wù ṣe bí wọ́n fi mọ́ lọ́dọ̀ wọn ta ni àwọn ọmọ kéékèèké yìí fẹ́ fìbọn pa nítorí kíni àwọn ọmọ tó ti mọ̀ báyìí ní á ní kí wọ́n mú wá sáàrin ìlú àwọn tẹ́ ti mọ̀ bí wọ́n ṣe ń fi ọ̀bẹ jú èèyàn lọ́rùn ní á ní ká mú wá sáàrin ìlú àwọn tẹ́ ti mọ̀ bí wọ́n ṣe ń la nǹkan mọ́ èèyàn lórí tẹ́ ṣe ń jẹ èèyàn ní Gumi ní ká pè wá sáàrin ìlú ká máa rán nílé ìwé àwọn ọmọ tẹ́ ti mọ̀ bí wọ́n ṣe ń rèpò obìnrin ní Gumi ní ká pè wá sáàrin ìlú ká máa rán nílé ìwé á ti ṣe nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé nǹkan kan náà ni wá ojú rere wo lọmọ Yorùbá fẹ́ fi wo Fúlàní ṣẹ̀rùpá lè jẹ́ nǹkan kan náà lábẹ́ wọn Nàìjíríà mọ́ amalgamation ti expire ẹ má fagídí fẹ́ ṣe ìgbéyàwó tipátipá fún wa ẹ múrù ẹkùn ẹ fi lájà lọ́wọ́ ẹ mọ́mọlúàbí ẹ dàpọ̀ mọ́ ẹranko wọn wá gbé fún 100 ọdún ó ti lé nínú pé wọ́n ń gbé yẹn náà oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọlúàbí tí wọ́n ní faradà tí wọn ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pé ẹ̀ ń ṣòṣèlú ọlọ́run ọ̀dà ìkànnì ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá Bitter Truth lè tó wa ẹni tó bá wù láti gbọ́ kó mọ̀ òdodo
ìwé mímọ́ ní ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ ẹ́ dòmìnira. Kó gbìyànjú láti mọ̀ ẹni tó bá dẹ̀ decide wípé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ lọ gbé wá fún mi, tó dẹ̀ mọ̀ wípé òdodo là ń sọ, kó ṣe bẹ́ẹ̀. Gbogbo nǹkan táwa mọ̀ láyé ni wípé Ọlọ́run kì í ṣe ọba ìkà. Eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ìjì ni, ó fẹ́ wá, ó dẹ̀ máa fẹ́ lọ ni. Bó bá wá wà nínú àwọn tó fa ìjì yẹn, ìjì á mú ẹ, ìjì á já ẹ. Tó bá wá wà nínú àwọn tó fẹ́ kí ìjì yẹn ó lọ, ìjì ò ní jalè ẹ, kò ní já ọmọ ẹ. Àmọ́ tó bá wà nínú àwọn tó rán ìjì sílẹ̀ Yorùbá, ìjì á já ẹ o, tọmọtọmọ ni o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.